èèyàn ò mọ̀ káyà kò jẹ́ pé ò mọ àṣírí ni kò dẹ̀ jẹ́ pé ẹ lani ọ̀rẹ́ gbani nígbà ṣòro bá dé èèyàn àṣírí káyà kò jẹ́ pé ọ farasin nígbà mìíràn kò jẹ́ pé ẹ ṣiṣẹ́ àtìlẹ́yìn agbára nínú ayé ẹ̀dá ọlọ́run mọ̀já yé mọ àṣírí rẹ o torí pé ayé kò yé o nì wọ́n gan náà pè ní ayé lónìí ọlọ́run fẹ́ kó míyè sí òkèdè lọ́ọ̀tọ́ ẹ̀mí ọlọ́run yà dárúkọ ọ̀nìkan ṣùgbọ́n ọ̀nìkan ẹ̀mí ọlọ́run yà dárúkọ rẹ̀ bá ó ti kọjá lọ ṣùgbọ́n ó yá ṣeé ṣe kẹ́ jẹ́ pé òwò gẹ́gẹ́ bí ọ̀nìkan lérè mọ́rọ́kọ tẹ́rẹ̀ nì ọmọ tọ̀run á ọyọ́ mọ́ a pè ọ́ bẹ̀ nínú ẹbí rẹ àbí ká pè ọ́ bẹ̀ ní àwùjọ ṣùgbọ́n ọlọ́run á lu ọ̀rọ̀ ọkùnrin òní láti ràn ọ́ lọ́ kó tají kó jí gìrì kó wí gìrì kó ṣàwárí agbègbè àtàyíká ibi kọ̀ ẹ́ àwí inú ewu lọ ẹ̀ àkórí ọ̀rọ̀ mi lónìí òun náà ni àṣírí agbára Sámsónì kó o bá lọ sí ìwé Onídàájọ́ orí 16 ẹsẹ̀ 19 níbẹ̀ ìwé mímọ́ wí ó jákun Jésù sórí ọ̀tàn rẹ̀ ó dè ké sí ọkùnrin kan wí kẹjá kan fákété òdì méjèèje irun orí rẹ̀ èyí ni irun orí Sámsónì ọ̀rẹ́ ìyá bẹ̀rẹ̀ sí mú ìyá jẹ́ agbára rẹ̀ kété okun rẹ̀ kété ọgbọ́n rẹ̀ kété òye rẹ̀ kété òfàmì òróró yàn rẹ̀ agbára rẹ̀ ọjà kò lọ kò lé ọ̀dọ̀ rẹ̀ Onídàájọ́ orí 16 ẹsẹ̀ 19 òun ni èyí ni kàn tí a wí kàn tí a fọ́ wí àṣírí kò dé ayé rẹ kẹ láàrin wọ àti ẹlẹ́dà rẹ wíwọ mọ̀ọ́mọ̀ wọ́n mú ṣeré wọ́n mú ṣàwàdà lùpọ̀ àríkíyè sọ́ra torí òjẹkújẹ òmùkúmu òrìnkúrìn ló tan ọbùnrin ọlọ́bùnrin ọbùnrin àjèjì ọ̀nìkan jìnnà sí Síónì ọ̀nìkẹ́ mọ òfin Ọlọ́run ọ̀nìkẹ́ lùbẹ̀rù Ọlọ́run nípa fífẹ́rù ọ̀nì bá lọ́kùnrin àti lọ́bùnrin wọ́n mẹ́ràn rẹ wọ́n mi wà rọ́ọ̀fù wọ́n bẹ̀rẹ̀ sí sọ kàntankàntan ohun kẹyẹkẹ jẹ́ àṣírí ẹwà rẹ àṣírí ìṣeré rẹ àṣírí ìṣelógo rẹ àṣírí ìdàgbàsókè rẹ àṣírí àlùyọ rẹ àṣírí agbára àtòkùn kọlọ́run mo yàn ọ́ kọ́ mo dá ọ yàtọ̀ nínú ayé wọ́n já kó gbélé ọkùnrin oníkúpa ni torúkẹ lábẹ́ ọ̀sẹ̀ rẹ̀ méjèèjì wọ́n gbélé ọkùnrin kò jẹ́ pé ọmọ èṣù pọ́nbélé ni torú kàkà sí ọ nínú àpò rẹ̀ ìgbà kan bá bayé rẹ̀ jẹ́ tí àṣírí agbára Sámsónì ni ó lè wí bàálẹ̀ rẹ̀ kan sí ṣé òrìn rẹ bá ṣe ìjọrú òrìn Sámsónì ṣé sálúbàtà kan wọ̀ ẹ́ káàní ṣé ìjọrú tọ̀sẹ̀ Sámsónì ṣé èèyàn fóònù nọ́mbà ké lórí ẹ̀rọ òlé ọ̀rẹ́ àtìrákò ké sí kì í jọ tayò kì í jọ tẹ àtẹ̀jíṣẹ́ síra rí ṣé èèyàn nọ́mbà ni ṣé ìjọ ti èyí kẹ̀ nínú fóònù Sámsónì
àṣírí agbára Sámsónì níbi kọ́kọ́ wí ọ̀ wí irun orí rẹ̀ kó gùn ní èso gan ké àṣírí agbára rẹ̀. Ó yọ ìyá ọ lẹ́rù ṣírun orí rẹ̀ ṣírun orí rẹ̀ ṣùgbọ́n májẹ̀mú ìbáṣepọ̀ kan tí láàárín òun àti Ọlọ́run májẹ̀mú ìbáṣepọ̀ ni májẹ̀mú gbàlà ọkàn rẹ̀ ni májẹ̀mú wí mo kọ ayé àti èṣù àtẹ̀ṣẹ̀ sílẹ̀ mo bọ́ Ọlọ́run dá májẹ̀mú mo gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ayé mi èdè móríbalẹ̀ kèṣù mọ́ májẹ̀mú nìgan kẹ́ láàárín Sámsónì àti Ọlọ́run gangan òun làṣírí agbára rẹ̀ ọ̀pọ̀ nítorí ara rẹ̀ jẹ́ lónìí bá ọ àwọn ọmọ bí kò ti ṣiṣẹ́ àwọn ọmọ bí kò ti ṣiṣẹ́ àwọn ọmọ bí kò ayé ti ráàyè yí ọ̀nà ayé òun ayé ọbẹ̀ lùgbà kan jẹ́ pé wọ́n ní kẹ́ ṣàlàbò lórí rẹ̀ lọ́sìn àti lóru kó dáàbò ebò ọ́ kó jẹ́ pé májẹ̀mú kẹ́ láàárín òun àtẹ̀rẹ̀ òní jẹ́ ṣẹ̀ṣọ́ lórí rẹ̀ àrìmọye áńgẹ́lì kẹ́ ṣọ́ nínú ìrìn àjò nínú lórí ibùsùn rẹ̀ níbi iṣẹ́ àti ní kété bí májẹ̀mú ni láàárín kété rá kó bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ayé ran àbùkù péye lẹ́nẹ̀. Ṣáájú májẹ̀mú kẹ́ láàárín Ọlọ́run àti Sámsónì èyí rẹ̀ àtàbá rẹ̀ wọ́n ti yan májẹ̀mú yan Násárì wọ́n tẹ́ ọgbà wọ́n dẹ̀ faramọ́ wí àṣekété ètùtù kọ́ yẹ bí ètùtù ronú padà kó nú ẹ̀ṣẹ̀ ká ṣe lónìí náà bá nígbà kan yìí bá fẹ́ máyé rẹ̀ kí Jésù Ọlọ́run mo kọ ẹ̀ṣẹ̀ mi sílẹ̀ mo gbàgbọ́ nínú ikú àti àjíǹde Jésù Kristi mo gbàgbọ́ pé Jésù á dáríjì mí látòní lọ mo kọ ẹ̀ṣẹ̀ mi sílẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ yà sílẹ̀ èèyàn òbí rẹ̀ àbá àti yé ọjà kò mú kété ojúṣe ni ọjà kò ṣe kan ti bí Sámsónì ṣùgbọ́n gbàmúrèsí kọ́ n kò níjọba mọ́ṣú ṣéun àìpẹ́ lọ́ọ́ ni ọni kọ́ jòyà kẹ́tì rúgbàlà ọkàn rẹ̀ lẹ́yìn ìgbà kan máyé rẹ̀ kí Jésù kan ṣe nínú bí ní sí kí ọ̀tá lépa rẹ̀ kí borí kẹ́ ṣẹ́gun rán ayọ̀ ìyá gbúfe mú ní níwájú ọkùnrin àjèjì nílé òtúra kẹ́ mọ̀rọ̀ gbàlà rẹ̀ kẹ́ mọ́ a ṣe àwàdà Sámsónì ó mọ̀ mú ṣeré o ọ̀pọ̀ ìgbà ní rúkété èèyàn òfin kò jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú májẹ̀mú àti ìfaranirúbọ èèyàn Násárì ọ̀pọ̀ ìgbà ní Sámsónì ní gèé sọnù fún àpẹẹrẹ àwọn irun orí rẹ̀ sọnù kò gbọ́dọ̀ fa yàtọ̀ séyìí ni yàtọ̀ sí irun orí rẹ̀ kan gbọ́dọ̀ fa ṣe irun nìkan káàṣírí agbára rẹ̀ ṣùgbọ́n ọ̀ra májẹ̀mú kẹ̀ láàárín Ọlọ́run ọ̀ra múṣe òkèèrè àmúrí ìpè ní mọ̀ṣù mọ̀tọ̀ àìṣe ni pásítọ̀ kan sọra ran dínkù kàn rí àṣe gàba lórí ayé ran àwọn ìgọ́yẹ kan náà lómìnira ọmọ irun orí rẹ̀ ló mú ṣeré èwe ọmọbìnrin nìwí kan fa ṣùgbọ́n lọ́ra ọ̀ra májẹ̀mú ọ̀ra ẹ̀yọ̀ Sámsónì mò mú ṣeré o lówájú Dẹ̀lílà lówájú ọkùnrin àjèjì Sámsónì ọmọ àìdọ́gba ọmọ dàpọ̀ pẹ̀lú alárìgbàgbọ́ kọ̀ wá lọ sílé rẹ̀ ojú tí í ṣú wéè yóò dúró sílé tẹ̀rẹ̀ wéè yóò dúró tọkọ rẹ̀ wéè yóò dúró tọkọ rẹ̀ wéè yóò dúró ti ọyà rẹ̀ àti ọmọ rẹ̀ kọ̀ọ̀kan bá a ṣeré wọ́n lọ sílé ọkùnrin olúkúpa ni wọ́n lọ sílé ọkùnrin olúkúpa ni wọ́n ní kẹ́ ẹ̀ ṣọmọ ìjọba òbílẹ̀ ọ̀run wọ́n ní kẹ́ ẹ̀ mọ Jésù wọ́n ní kò jẹ́ pé ìṣe ní jẹ̀ṣẹ̀ bí ẹni júṣu wọ́n jẹ́ pé kété burúkú ayé ọ̀rẹ́ léà òun lọ bá ẹ̀dọ̀ rẹ̀ òun lọ sún yín mọ́ òun lọ máa ṣírí ayé rẹ̀ àtúlé rẹ̀ òun lọ míyàn òun lọ mú pásíwọ̀dù àkáǹtì rẹ̀ òun lọ mí kò
òun lè mọ kété orin kan rìn kété kò fẹ́ ṣe òun lè mọ èyí kan ya rẹ̀ ti mọ̀ nínú ilé èyí kì í baálé rẹ̀ kẹ́rẹ̀ ti gbọ́ rí ẹ̀rùn àlè báwọn lè wí èpè lígbè yẹ àlè o ṣùgbọ́n èpè òun náà wọ́n pàpà kó bá Sámsónì ronúpìwàdà lónìí ó tètè padà sí ọ̀sẹ̀ àgbélébú ronúpìwàdà ṣàtúnṣe ayé rẹ ká agbára òfàmìróyàn àti oore ọ̀fẹ́ àti kété àǹfààní Jésù Kristi kan ti sọnù kọba yóò rí gbà bíbà lébà ẹ̀ ti bàjẹ́ o ikọ̀ bá sọ̀dọ̀ ń bá wọn àta ọ̀nà bó ti wù kérí Jésù líbà bá a lọ rẹ̀ ti ṣí sílẹ̀ wọ́n fẹ́ gbà ọ́ mọ́ra gẹ́gẹ́ bí ọmọ lónà kó ná padà súlé àṣírí agbára kan sọnù ni ṣèyí sọ̀dọ̀ Jésù ẹjẹ́ bá ọ rìsẹ́ẹ̀tì pásíwọ̀dù múrìn kò jẹ́ pé ọ ayé òun tó ọ odó lórúkọ mi ọmọ àbálábí tán àṣírí mi nínú Jésù Kristi ọ̀nìkan gbà mí là kò lè wí hàn mí wí àríbìdé sílé ìjọba Ọlọ́run ire o.